والترف يجتاز لمدى وربما أنا لمدى ويسار فكبا والترف يجتاز لمدى وربما أنا لمدى ويسار فكبا àfáàní wàtírífù ẹ̀sìn tó mèrè sá alápọ̀nlé ẹ̀sìn tọ́yáyì yẹ́jì tá a zulimada yóò máa sáré bíi kánákò tẹ́rẹ́ náà ọmọ àfà tí ó ní spíìdì tààrà àmọ́ wàárù bá mọ́ ó tún lè ṣeéṣe ó tún lè di ijọ́ kan aná lè máa dàhú ìsàrùn fa kàbá ó tún lè yá bíi ti sáré tóun ni tó gbádùn lẹ́sìn ìkọsẹ̀ ó sì dé lérí fíìdì títí ń sáré òun fàkàbá yóò sì dojú dé. òwe ni mo fi pa fún bàbá wa Abdulrahman Abdulrazak gómìnà Kwara wàtírífù yẹ́ẹ̀jì tààzùlímàdá wàrúbàmá anáàlìmàdá hù ìsàrùn fàkàbá ẹ̀sìn yìí ti mèrè sá ń ti ń sáré nígbà tí a lo àwọn ìjọba kan tán ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ sunkún kò sówó oṣù nígbà ìwọlé àgbẹ̀kúnmọ́ ó túmọ̀ sí wípé nǹkan ti ń ṣe. mo wá lọ sí àwọn parastatal mo lọ wo kíní ń ṣẹlẹ̀ kí n chẹ́ẹ̀kì ìjọba yín bó ní ti ń lọ. mo wá rí gbọ́ pé àwọn owó oṣù tí àwọn kan ti jẹ́kẹ́ tó dé bẹ́ẹ̀ bá san ẹyọ kan bí tẹ̀yìn ẹ̀ sì san ti recent one ń túmọ̀ sí pé oṣù méjì lẹ́ ń san lóṣù kọ̀ọ̀kan àtàwọn dáadáa míì. mo ní gómìnà yìí èèyàn ni atúwákà kiri a lọ wá àwọn ojú títì arípẹ́ ń tíráyì ibi tí ọba ti dé sọ́dún yín lè parí díẹ̀díẹ̀ náà ni a lè parí gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n o wàtírífù yẹ́jì tá zulimada wàrúbàmọ́ a gbọ́ pé total lockdown kẹ́nìbọ̀dì má jáde anáàlìmàdà ìsàrùn fàkàbá síbẹ̀ tí wí nìyẹn sẹ́yìn tí ń ṣètò ń tẹ́ lọ́mọ gbé bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan nínú ilé ní tìtorí wípé ebi fún àwọn èèyàn ọba gọ́ọ̀mẹ̀ntì jẹ́ púpọ̀ o nísìnyí ni kálukú ó gbàgbé pé nǹkan kan ṣe yìí tẹ́bi bá ti dé gbogbo bí wọ́n bá ti sọ pé total lockdown wọ́n gbọ́dọ̀ máa fi téèyàn ọ̀jẹ̀ tì ní tìtorí wípé kò fi ní di total lock finished àbí total kill down èwo ni ká mú bẹ́ẹ̀ tí a máa retí tẹ́ẹ̀fìtì tí wọ́n máa jẹ bẹ́ẹ̀ bá mọ bí wọ́n ti pín bí ẹ ti ń pín bíìlì ní stéètì kọ̀ọ̀kan tí ń dé gbogbo ilé kọ̀rọ̀kọ̀rọ̀ ẹ̀pin oúnjẹ ẹjọ́ dé o one of one ní àfáwà bàbá wa Abdulrahman Abdulrazak gómìnà ọlọ́run ní ìdàjọba yín rú o bẹ́ẹ̀ bá háwọn èèyàn mọ́lé tẹ́ ẹ̀ bá há ń jẹ tẹ́ ẹ̀ sì háwó ẹnì kelẹ̀gì o ẹ̀yin lẹ lórí un ni ẹran tí mo kọ fún yín ní wákà níjọ́ tẹ́ wọlé gbà mo ní ó tó gẹ́ tẹ̀ ń wí táwọn kan ló tó yá ọlọ́run ní ẹ̀jẹ̀jà mo wá dá wákà fún yín pé ó tó gẹ́ mẹ̀kúnnù ló kún yín àánú mẹ̀kúnnù ní kẹ́ẹ̀ṣe kéní kálukú ọ̀gbẹ̀tọ̀ wọn bẹ́ẹ̀ bá ń fẹ́ bí ìpàràlù ẹ̀yin náà ò ní ṣaláìtẹ́ ẹ̀yin náà ò ní ṣaláìtẹ́ ẹ̀yin náà ò ní ṣaláìtẹ́ o ẹ̀yin náà ò ní ṣaláìtẹ́ ọlọ́run níjẹ́ tẹ́ àkíyèsí lélẹ́yìn kò tí ì di wàhálà kejìjà one of one lélẹ́yìn bí bá ti ń lọ bàbá yẹ pé gbígbóná ní ọ̀bá wa àtúngbé gbígbóná ọlọ́run kọ́ yín mọ̀ sí ẹ má jẹ́ ó jẹ́ total kill down ẹ dákun ẹ jáwọn èèyàn oró ń jẹjẹ o salamu alaykum.